rí máìkì ní ìrí pé ó lè jẹ́ sẹ́yìnù àbí kó jẹ́wọ́ sínú. bí a bá di máìkì mú ó lè jẹ́ ẹ̀ṣọ́ àbí kó jásí pé báwo ló ti mọ̀ gan. ayé sì rẹ́ẹ̀dì pé wọ́n fẹ́ wo ibi tó dé nígbà tó bá sọ̀rọ̀. Allah. Yorùbá wà lámọ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí bá ń bẹnu kíkan ló máa ń sọ ọtí kọ́ ní ń pa. bàbá wa àgbà ní báràkì. Ramallahu hayatahu. mo dá yín kí ilé mi tí ó tòrò àbúrò àfa ló dàrú. ìjókòó yín ti wà lálálẹ́ ń jẹ́ kẹ́mi wá balẹ̀. Allah. Ọlọ́run kó jẹ́ ká jọ ṣe pẹ́. Amina. gbẹ̀yìn bàbá náà ni mo kí bàbá kúkú yẹn mo kí ẹ̀yin náà àlífà olúmọ̀ṣọ́ ṣé Muhammadu Rabi gbogbo àgbàlagbà bá wa jẹ́ wòlíì mo kí yín. Yakhtaru min qadari wallahu mukhtar. Adabul fata. Adabul fata. bayna al-wara yu'lihi. والعلم في هلك الدجى يهدي. bàbá wa yá yìí ẹ mọ̀ yá yìí sí lójoojúmọ́ ni. والدين والأخلاق ترفع قدره. gbogbo wọn lálẹ́ ní tá a gbà fún gbogbo wọn lọ́la sílẹ̀ ní tá a ń pọ́nlé Allah. tẹ́ni tá a ń pọ́nlé bá ṣe gbà pọ́hùn làáfà wa ẹ̀rí pé àyè wọ. أدب الفتى بين الورى يعلي. bàbá wa Sheikh Nurudeen Rakim ẹni àpọ́nlé ni yín o Ọlọ́run má jẹ́ lásìdẹ̀ntì láéláé. والعلم في هلك الدجى يهدي. nítorí bí eré ẹ̀dá bá ṣe pọ̀ sí ni ìṣubú ṣe máa ń le gan. bẹ́ẹ̀ bá ń fẹsẹ̀ rìn tó bá fẹsẹ̀ kọ wọ́n á ní ó pẹ̀lẹ́. bẹ́ẹ̀ bá ń sáré tó fẹsẹ̀ kọ́ńkọ́ wọ́n á ní ṣe ìfarabó. bẹ́ẹ̀ bá gun ọ̀kadà ń yára ju eré sá lọ wọ́n á ní ṣe kò kán lápá. bẹ́ẹ̀ bá wá wọ mọ́tò tí yẹn lásìdẹ́ǹtì wọ́n á ní ṣe yẹn òkú ń bẹ̀. tẹ́yẹ̀ bá wọ plẹ́ẹ̀nì tó bá lásìdẹ́ǹtì wọ́n á ní ọlọ́ba wa kẹ́ gbogbo wọn. والدين والأخلاق. ẹ pariwo Olóyìndé. Olóyìndé. wọ́n ní wọ́n ti kọ́ léyìn kí Olúwa ti jẹ́ kó wú ẹran lágbà bàbá àgbà lówó rẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. bàbá Olóyìndé Ọlọ́run ní fi aburú ṣe yín ẹ̀ bá wọn ṣáàmì dáadáa. Amina. ibi wọn fi ọ̀rọ̀ kọ́ sí yẹn ó ta méjì síbi ọpẹ́ wọ́n ní bí wọn bá tó bá rìn tó kọsẹ̀ ó ṣe bákan tó bá rìn tó jábọ́ lórí ọ̀kadà ó ṣe bákan tó bá rìn tó nọ́ọ̀kì lérí mọ́tò ó ṣe bákan tó bá wá rìn tó bá hang up nínú pléènì iná ní láìwá iná lè yí. ibi bẹ̀ yẹn ẹ̀mí mi wá ká sókè ìsìn ẹ̀rù wá bà mí ó fẹ́ jẹ́ kí n pe àwọn àlùfáà wa bàbá ní alárọ̀mí ẹ máa bá wa dúpẹ́. ṣẹ́rí téèyàn bá ní nínú pléènì tán sọ pé hang up yẹn mo mọ̀ wípé bá mi àgbà ní kúkú àmọ̀dínà ọdún yìí ní fíìmù gan. ṣórí ẹnìkan kan bẹ́ẹ̀ nìkan sọ Ọlọ́run kàn ní káwọn parí ọ̀rọ̀ síbẹ̀ ó wà tà méjì Olóyìndé yìí rántí sọ mo sọ ẹgbàgbé ńgbà tá a sọ̀rọ̀ ìgbà tèmi ń tẹ̀lé bàbá wa àgbà kúkú tí a lọ sí mọ̀dínà ọdún yìí ó dín ní 45 minutes 1 hour ìsọ́nlẹ̀fọ̀gbẹ̀ ìyá mi ń pélé bàbá kúkú mi ti sọ dì sí torí kan máa tún kẹ́mi sókè pé má lọ lẹ́ẹ̀mí òun ọ̀dẹ̀ lè ní má lọ torí mi ti dé má lọ ó dín ní 45 minutes 1 hour ní plane wá fi hangi sójú sọmọ báyìí. Allah. èmi àti bàbá kúkú àtàwọn tí òjò yẹn ń rọ̀ àwa rí signal mọ́ pilot ò rí signal mọ́ wọ́n wá dá wa dúró 45 minutes 1 hour ní kálukú plane ò mọ ibi tó fẹ́ balẹ̀ sí mọ́ wọ́n ní signal ti sọnù. Allah. kò lè balẹ̀ sí Dakar ìlú tó kọjá sá kí ni bàbá pé Banjul lọ́run ló lọ balẹ̀ sí ibi tó jẹ́ kó dúró bíi kán ní kí mọ́tò dúró lóṣòdì kò wá lè dúró lóṣòdì wọ́n ní kó kọjá sí Ṣàngó lọ́hùn. ìgbà lẹ́yìn 45 minutes 1 hour tí ò rójútu ẹ̀ mọ́ kò lè balẹ̀ sí ibi tó yẹ ká balẹ̀ sí mọ́ ó wá lọ ìlú mi yẹn ló wá lọ balẹ̀ sí
nígbà tí gbogbo ẹ wá ṣẹ́tù padà wọ́n ṣẹ̀ wá gbé wa láti ìlú mi yẹn a ṣẹ̀ wá padà sí Mọ̀dínà Kaula. Allah. ṣe rí pé mi ò délé ròyìn àmọ́ àfa mi ò fi mí lẹ̀ lábẹ́ bàbá kúkú. òun ló jẹ́ kí n sọ pé ó jẹ́ ká wá dúpẹ́ báyìí. torí bí yẹn bá lọ bàbá lóòrò bí yẹn bá wọ pléènì ẹ̀hẹ́n ni wàhálẹ̀ pọ̀ wàhálẹ̀ òsì pọ̀ àfihàn fún àwa ní dáhàlà ẹ wá bá wa dúpẹ́ èmi ni máa kọ́ sanwó ọpẹ́ o tọrọpẹ́ yẹn ọ̀rọ̀ yẹn tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ jọ mọ́ òjò yẹn rọ̀ kò rí kankan ẹ máa bọ̀ kíákíá kálukú wa ń wò sú ṣálìkì àmọ́ ya ni kò lè balẹ̀ kò lè lókè kò lè mí sọ̀tún kò lè mí síwájú ọlọ́run adúpẹ́ alọ́ adé sẹ́yìndà ẹkùnjókòó mà ọlọ́run jáde yín pẹ́ mà bàbá ní arárọ̀ mí nìyí ọ̀làlẹ́ sàbìlì gẹ́nà àbúmọ̀ àbúbà